ayédè ọmọ yẹkoyẹko ọ̀gẹ̀dẹ̀dẹ̀ ọmọ yẹdòyẹdò òrèrè ṣe bẹ́ẹ̀ wọ̀lú ọmọ yẹ̀lúyẹ̀lú o àwa tún ṣe bẹ́ẹ̀ o àwa tún dé gìjà adé lóní bàbí eléyìí bá ṣe bẹ́ẹ̀ bá ṣe mọ́ndé o ǹjẹ́ a kú ojúmọ́ o a kú ojúmọ́ a kú ojúmọ́ mọ́ o ọ̀dì òdùn bí ṣàlàáfíà ni o àlàáfíà làwa ṣe bẹ́ẹ̀ láwà níkànnì yìí o mo sì mọ̀ wípé àlàáfíà náà ni gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní láti gbọ́ mi láti wò mí o wípé àlàáfíà òun náà ni ẹ̀yin náà wà o ẹ wò ó létún ní ọjọ́ 13 nínú oṣù kọkànlá ọdún 2024 onílọ́jọ́ Wednesday táwa yìí àyájọ́ ọjọ́ tòní yóò sàn wá sówó yóò sàn wá sọmọ o bákan náà yóò sàn wá ṣàìkú eléyìí ti ṣe bálẹ̀ ọ̀rọ̀ o ẹ káàbọ̀ tààràtà sórí ìròyìn ojúmọ́ o níkànnì àlùjọ ẹlẹ́mọ̀ láǹfààní o láti wò wá bákan náà láti gbọ́ wa lójú òpó títí Facebook wa o a wà ń bẹ̀ gidigba at àlùjọ FM lórí TikTok àlùjọ FM lórí Instagram àlùjọ FM lórí YouTube àlùjọ FM Alasoye ló kọ tèmi o bẹ́ẹ̀ ṣe wá wò wá òye bá ní ṣíà kínní ọ̀hún lógúnlógún o ẹ bá ní ṣíà rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ bá ní fọ́n ká kó kárí ilé kó kárí oko ẹ káàbọ̀ lóní bíbá o ló kọ amójú ẹ̀rọ mi tájọmọ́ ṣe bẹ́ẹ̀ tí ọmọ bá mi gbé lọ sókè gbé lọ sílẹ̀ Victoria Ọ̀yáwálé o náà ni mò ń kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń wò mí o tẹ́ ẹ ti ń gbọ́ mi o ẹ káàbọ̀ tààràtà sórí àkọ́tún ìròyìn ojúmọ́ níkànnì àlùjọ. adébíyẹ̀yìn má ṣe ewé òun gangan náà làgbọ̀ọ́lẹ̀ o mo ṣe bẹ́yìn náà tí mo bá ṣe máa ń ṣe kinní ọ̀hún o wípé àwọn kókó tó bá kọ́kọ́ súyọ lójú àwọn ìwé ìròyìn eléyìí tá a kó wá sóde o òun náà ni mo kọ́kọ́ náà ń bẹ̀ẹ́ fún yín tẹ́ kọ́kọ́ mọ̀ ṣe bẹ́ẹ̀ tẹ́ kọ́kọ́ mọ̀ jẹ̀gbádùn kinní ọ̀hún lọ o mo ṣe bẹ́ẹ̀ balẹ̀ sójú ìwé ìròyìn Punch báyìí mo ṣe bẹ́ẹ̀ ti mọ̀ pé ìwé ìròyìn mẹ́ta bọ̀m̀bọ̀m̀bọ̀ oní máa ń bá mi wá sí òde gangan o lóòrọ̀ tòní ìwé ìròyìn Punch Vanguard Nigeria Tribune ó wà lọ́wọ́ mi o mo wá ṣe bẹ́ẹ̀ mo balẹ̀ sójú ìwé ìròyìn Punch báyìí o àmọ́ gbogbo ìròyìn pátápátá náà ni wọ́n ṣàǹkó ìròyìn ọ̀hún gbàgàdàgbàgàdà lọ́wọ́ lójú ìwé ìròyìn Punch níbi tí wọ́n ti ní Okpebholo èyí gómìnà tí ìlú ṣẹ̀ṣẹ̀ dìbò yàn ní ìpínlẹ̀ Edo ó ṣe bẹ́ẹ̀ ó ti gorí àga àlééfà báyìí àwọn kankan àtàwọn kankan tó jẹ́ ìmọ̀ ó ṣẹlẹ̀ níbi ìwúyè Okpebholo ní ìpínlẹ̀ Edo kí làwọn ń tọ́ ṣẹlẹ̀ ẹ gbọ́ gangan o lẹ́kùnrẹ́rẹ́. àwa ò fẹ́ o àwa ò gbà òun náà ni orin tí àwọn ẹgbẹ́ òṣèlú alábùradà PDP ti ìpínlẹ̀ Ondo náà ni wọ́n mú bọ ẹnu o wọ́n ní ẹ wo olùdíje sípò gómìnà ìpínlẹ̀ Ondo ó sọ̀rọ̀ púpọ̀ ilẹ̀kùn o lórí pé àwọn ò fẹ́ ìbò màgòmágó eléyìí tí ó wáyé ní ọjọ́ sátidé ọ̀sẹ̀ tá a wà yìí ẹ gbọ́ kíní ọ̀hún gangan lẹ́kùnrẹ́rẹ́ bó ti ṣe jẹ́ bákan náà kókó eléyìí tí mo rí lójú ìròyìn Nigeria Tribune níbi náà ni wọ́n ti ní ọwọ́ òsìkò àwọn agbófinró ti tẹ ìyàwó olè kan nípínlẹ̀ Ondo náà ló ti ṣẹlẹ̀ nílùú Àkúrẹ́ o wípé kíni o ọmọ nípa bí ìyá tó lóyún sínú tó ṣe bí atọ́mọ tuntun jòjòló bó ṣe jáde láyé wọ́n ní wọ́n ti gbé ìyàwó lè lọ sí ọ̀dọ̀ àwọn agbófinró bó ló ṣe ṣẹlẹ̀ ẹgbọ́n kìíní ọ̀hún gangan lẹ́kùnrẹ́rẹ́ bákan náà lójú ìwé ìròyìn Vanguard ni mo ti rí ìròyìn èyí o níbi tí wọ́n ti ní agbẹjọ́rò kan pàdánù ẹ̀mí rẹ̀ àti àwọn méjì mìíràn o níbi ìjàmbá ọkọ̀ eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Akwa Ibom ẹgbọ́n kìíní ọ̀hún bó ti wáyé o bákan náà kókó eléyìí tí mo rí lójú ìwé ìròyìn Vanguard níbẹ̀ náà ni wọ́n ti ní Tinubu èyí bàbá gbogbo wa lórílẹ̀‐èdè Nàìjíríà o wọ́n ti ránṣẹ́ ìkíni kú oríire sí gómìnà tí ìlú ṣẹ̀ṣẹ̀ dìbò yàn èyí Okpebholo wọ́n ní wò ó Okpebholo èyí tí ọbaṣẹ́ kì í ṣe náà ní kí wọ́n náà ṣe kíni o ní kí wọ́n náà máa ṣe ìròyìn ọ̀hún ẹ gbọ́ tí n bá ti wọnú rẹ̀ lónìí àbájì kan ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ o bákan náà ni kókó eléyìí o tí mo rí lójú ìwé ìròyìn Punch níbẹ̀ náà ló tún sọ pé o ẹ wo àwọn ìlú kọ̀ọ̀kan o àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ti wà nínú ìbẹ̀rùbojo lórí ìdìbò eléyìí tí ó wáyé ní December àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ti wà ń bẹ̀ o bákan náà tí wọ́n fi léde wípé wò ẹ wo àwọn àjọ NLC ìyún àjọ eléyìí tó jẹ́ ti òṣìṣẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ti wá kìlọ̀ pé ìpínlẹ̀ kípínlẹ̀ tí ó bá ilé san owó oṣù tó kéré jùlọ tí ìjọba ṣẹ̀ṣẹ̀ buwọ́lù ẹ bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì o wọ́n ní àwọn ìpínlẹ̀ kan ti wá bẹ̀rẹ̀ sí kíni o àyà wọn ti ká òkè pé ṣé ìyanṣẹ́lódì ṣé ò ní bẹ́ẹ̀lẹ̀ báyìí ìyún àwọn ìpínlẹ̀ tí wọn ò tí ì ṣe bẹ́ẹ̀ tí wọn ò tí ì tẹ̀lé àṣẹ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà
bákan náà de kókó eléyìí tí mo rí lójú ìwé ìròyìn Vanguard o níbẹ̀ ni mínísítà fún ọ̀rọ̀ ètò abẹ́lé ó ti sọ̀rọ̀ oníṣẹ́ rí kò sí ẹnìkankan eléyìí tó ń sùn wọ́n ní kò sóorun no sleeping under Tinubu kò sí ẹnìkankan tó ń sùn rárá o nínú àwa tá a jẹ́ òṣìṣẹ́ Tinubu gbogbo wa náà ni ara wa mú yágíyágí ṣiṣẹ́ o gbogbo wa náà sì ni a ṣe bẹ́ẹ̀ ń la àfojú ba ọrùn lórí bóòdì ètò ààbò bóò ni ó ṣe ṣe bẹ́ẹ̀ bóò ni ó ṣe gbòòrò lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ káàbọ̀ padà lóní tààràtà ẹ káàbọ̀ ẹ lè máa wò wá lójú òpó títí Facebook wa o at Alujo FM lórí TikTok Alujo FM lórí Instagram Alujo FM lórí YouTube Alujo FM ǹjẹ́ kókó eléyìí tí màá kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ o tí màá kọ́kọ́ náwó mú lójú ìwé ìròyìn Vanguard ni mo ti rí o níbẹ̀ náà ni wọ́n ti ní ẹ wò ó lórí ìdìbò tí ó wáyé ní ìpínlẹ̀ Ondo ní ọjọ́ sátidé tá ń wò yìí o igbákejì ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà o èyí bàbá Kashim Shettima o bàbá ti ṣe bẹ́ẹ̀ bàbá ti sọ̀rọ̀ ilẹ̀kùn o wọ́n ní bàbá nìkan kan o àti ẹni tí ó jẹ́ alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress Abdullahi Ganduje bákan náà ni àwọn èèkàn nínú ẹgbẹ́ òṣèlú APC náà ni wọ́n ń ṣe ìpolongo ìwọ́de gángan o lónìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi sọrí ìyún Lucky Ayédátiwa olùdíje sípò gómìnà nínú àṣẹ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ondo àwọn tẹ̀síwájú ẹ̀ wò nínú àtẹ̀jáde tí ẹni tó ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ akọ̀wé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ìyún Felix Mọ́ka tó fi léde o oníṣẹ́ rí ìwọ́de ọ̀hún náà ni ó wáyé o ní pápákọ̀ òfurufú eléyìí tó wà ní ìpínlẹ̀ Ondo gẹ́gẹ́ o wọ́n ní bákan náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tó bá bẹ̀rẹ̀ tán tó bá bẹ̀rẹ̀ sí ní lọ o yóò wáyé láti ọ̀dọ̀ MKO Abiola yìí tó jẹ́ Democracy Park tí àwọn ọkọ̀ tó bá ń wà o bákan náà ni ó ṣe bẹ́ẹ̀ yóò bẹ̀rẹ̀ ní aago 10 òwúrọ̀ o àwọn á tẹ̀síwájú wípé lóòótọ́ òun náà ni ẹgbẹ́ òṣèlú eléyìí tó dé ní 17 náà ni àwọn tí wọ́n fẹ́ kópa díje nínú ìdìbò tí ó wáyé ní ọjọ́ sátidé lẹ́yìn tó ń bọ̀ ní ìpínlẹ̀ Ondo àwọn á tẹ̀síwájú pé lára àwọn ẹgbẹ́ òṣèlú lẹ́yìn tí àjọ INEC ti ìpínlẹ̀ Ondo tí wọ́n fi léde pé wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n mọ̀ díje tọ́jàmọ́ figagbága o náà láti rí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ìyún onígbàlẹ̀ ọ̀hún bákan náà ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ẹgbẹ́ òṣèlú alábùradà PDP bákan náà Accord Party ẹgbẹ́ òṣèlú Action Alliance ìyún AA bákan náà ẹgbẹ́ òṣèlú African Action Congress ìyún AAC bákan náà ẹgbẹ́ òṣèlú African Democratic Party Congress ìyún ADC African Democratic Party ADP náà wà ń bẹ̀ o All Progressive Grand Alliance òun náà ṣe bẹ́ẹ̀ o òun náà wà ń bẹ̀ gidigba bákan náà ni ààrẹ ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM Action People Party APP Labour Party LP New Nigeria People's Party NPP National Rescue Movement ẹ̀yọ́ NRM bákan náà ẹgbẹ́ òṣèlú People's Redemption Party PRP bákan náà ẹgbẹ́ òṣèlú Social Democratic Party ẹ̀yọ́ SDP bákan náà Youth Party YP ọ̀nà wà ń bẹ̀ o Young Progressive Party ẹ̀yọ́ YPP àti ẹgbẹ́ òṣèlú Zenith Labour Party ZLP wọ́n ní àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n jẹ́ 17 náà ni wọ́n mọ̀ díje dúpọ̀ ní ẹgbẹ́ òṣèlú gómìnà ẹ̀yìn nínú ìrántí ètò ìdìbò gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ Ondo àwọn tẹ̀síwájú ẹ̀ wò bí ìpolongo bó ti ṣe ń tẹ̀síwájú wọ́n ní ẹ̀ wò ó nípínlẹ̀ Ondo ẹgbẹ́ òṣèlú People's Democratic Party àti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress wọ́n ti jọ wàákò ní àná òde yìí o lórí pé kí ni o ẹgbẹ́ òṣèlú People's Democratic Party wọ́n fi ẹ̀sùn kan ẹgbẹ́ òṣèlú APC wípé ṣe rí bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ bá lè rò pé ẹ lè rí igi ìbò ẹ lè ṣe bẹ́ẹ̀ lè ṣe màgòmágó ìbò àwa ò ní gbà a ò sì ní gbà Alasoye o wọ́n ní ẹ wò ó nínú àtẹ̀jáde kan tí ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n fi léde o èyí látọwọ́ akọ̀wé wọn èyí ọ̀gbẹ́ni Kennedy Pẹ̀rẹ̀tẹ̀ tó fi léde gẹ́gẹ́ oníṣẹ́ rí àti ń gbọ́ wúruwúru wípé ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n ti ń gbìmọ̀pọ̀ láti ṣe màgòmágó ògbò pẹ̀lú àwọn àjọ INEC ó ní ẹni tó bá lọ bẹ́tẹ̀ bá lọ gbémú ànábì ọbẹ̀ nígbà tó wá ń ṣe bẹ́ẹ̀ tó ń tẹ̀ síwájú oníṣẹ́ rí àti mọ bọ́ ìwò bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ bí wọ́n ti ṣe ń gbémú wọ́n ti ṣe ń pláàni lórí ibòdì ìdìbò ọdún eléyìí táwọn wà yìí nípínlẹ̀ Ondo bí ó ṣe já mọ́ Lucky Ayédátiwa lọ́wọ́ oníṣùgbọ́n kẹgbẹ́ òṣèlú
APC kí wọ́n ṣe bẹ́ẹ̀ kàn máa gbọ́ báyìí kàn sì máa wí fún ara wọn pé àwa ò ní gbà gbogbo màgòmágó òbò eléyìí tó máa ń wáyé ọ̀hún ànígbà náà lásán wọn gangan o nígbà tí ẹni tí ó jẹ́ alága ẹgbẹ́ ọ̀hún tó náà máa fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ oníṣẹ́ rí àti rí àwọn ìkàn kankan nínú ẹgbẹ́ òṣèlú APC tá a mọ̀ wípé àwọn náà ni wọ́n lè ṣe bẹ́ẹ̀ ni wọ́n lè máa jẹ́ ìdíwọ́ gangan o ṣùgbọ́n a mọ̀ wípé kò sí bá ṣe ṣe bẹ́ẹ̀ bí wọ́n ṣe lè ṣe ẹ wò wọ́n ń tanra wọn ni o wọ́n ń tanra wọn nítorí pé ìbò eléyìí àwọn ò ṣe bẹ́ẹ̀ o àwọn ò mú ojútó bó ṣe yẹ káwọn mójútó. ìròyìn eléyìí tí mo wá rí ní ìsàlẹ̀ rẹ̀ wọ́n ní ẹ̀yìn ọmọ gómìnà àná ní ìpínlẹ̀ Ondo yìí o Chief Adékúnlé Ajásin ọmọ rẹ̀ torúkọ rẹ̀ ń jẹ́ Tòkunbọ̀ Ajásin o òun ní tí wàá sọ̀rọ̀ báyìí o wípé ẹ wò ó kíkulé ó gbọ́ kó sọ fún toko kádò ó gbọ́ kó rò fún àrò ṣẹ́ẹ́rí ní ìpínlẹ̀ Ondo gómìnà Ayédátiwa òun náà ni ó jáwé olúborí o kí gẹ́gẹ́ mórí o tí mo fi sọ bẹ́ẹ̀ oníṣẹ́ tó bá di ní ọjọ́ sátidé yìí ẹ̀yin ẹ̀kàn jẹ́ kó di bóyá bí ọwọ́ alẹ́ kẹ́ wá lọ sílé gómìnà Ayédátiwa oní ìdí ijó lẹ́yìn bàbá tí bó ti máa jó nítorí pé ó dá òun lójú pé òun náà ni ó jáwé olúborí o nígbà tí Tòkunbọ̀ Ajásin tí ó mọ tẹ̀síwájú oníṣẹ́ mọ̀ pé àwọn èèyàn dá òótọ́ mọ̀ yàtọ̀ sí irọ́ wọ́n sì mọ irọ́ wọn mọ òótọ́ olóòótọ́ ni Lucky Ayédátiwa yóò sì gbé wa dé èbúté ògo ní ìpínlẹ̀ Ondo ẹ̀yin náà wọ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ jàǹkànjàǹkàn tó ti ṣe o lórí títí kíni o títí pé bó o láṣẹ dẹ́kun pa àwọn àìṣètò ààbò ó ní gbogbo ẹ̀ ní Lucky Ayédátiwa ṣe o láàrin oṣù mẹ́wàá oníṣẹ́ rí àwọn náà ti ń gbọ́ wúrẹ́wúrẹ́ wípé àwọn kan ti sọ pé ó yá ẹ̀ta ààbò kẹ́ ẹ ṣe bẹ̀ ẹ̀jẹ̀ ara ààbò ká lè ṣe bẹ́ẹ̀ ká lè kówó fún yín o ó ní ibi ń pa àwọn èèyàn lóòótọ́ o ebi sì ni oúnjẹ sì ni wọ́n fi ń fa àwọn èèyàn lójúmọ́ra ní ìpínlẹ̀ Ondo oníṣẹ́ rí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò wọ́n kàn ń sọ tiwọn o wọ́n ń gbé mú ni èmi bí mo ṣe wà yìí ẹran ni mò ń fọwọ́ sọ kì í ṣe egun o Lucky Ayédátiwa ẹgbẹ́ òṣèlú APC òun ni ó jáwé olúborí o ní ètò ìdìbò tí wáyé o ní ìpínlẹ̀ Ondo ẹ jẹ́ ká máa sọ tiwọn oníṣẹ́ mọ̀ pé ẹgbẹ́ òṣèlú PDP bí ó ti lẹ́wù kí wọ́n dúró kakaraka kí wọ́n fẹsẹ̀ múlẹ̀ tó ìyẹn ò díje pé kí wọ́n dí ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́ o nítorí pé ẹgbẹ́ tó léwájú tí ó sì máa fi gbogbo ògbà léwájú náà ni ẹgbẹ́ òṣèlú APC ìyẹn All Progressives Congress ìròyìn ọ̀hún wọ́n kọ́ ó gùn púpọ̀ o àmọ́ kémi ọ̀ka lónìí belenja. kó tó di pé màá takọ́sọ́ sí ojú ìwé ìròyìn Punch ìròyìn tí mo rí lẹ́gbẹ̀ẹ́ ìròyìn tí mo kà tán yìí ìròyìn Vanguard o ìpínlẹ̀ Ondo náà ni mo ṣì wà mí tí ì lọ rárá o wọ́n ní ẹ wo ọwọ́ òsìnkú àwọn agbófinró ìpínlẹ̀ Ondo ó ti tẹ arábìnrin kan tí wọ́n pè ní wòlíì ìyá wòlíì arábìnrin Fọláṣadé Adékọ́lá o lórí ẹ̀sùn wípé kí ni o ó lọ́wọ́ nínú ikú tó pa arábìnrin Jùmọ̀kẹ́ Adésùwà àti ọmọ rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ bí ẹni nínú chọ́ọ̀chì wọn o ní àná òde yìí o nígbà tí wọ́n tẹ̀síwájú wọn nígbà tí àwọn akọ̀ròyìn náà máa kó ìròyìn jọ o wọ́n ní lóòótọ́ ni arábìnrin ọ̀hún ni wọ́n ní ẹ̀ wò ó níṣẹ́ náà ni ẹ̀jẹ̀ ṣàn jáde ní ojú ara rẹ̀ tó fi jáde kúrò láyé ní agbègbè Òkè Aró ní ìlú Àkúrẹ́ o nígbà tí wọ́n tẹ̀síwájú wọn ní lóòótọ́ nígbà tí ó jẹ́ àwọn tó jẹ́ agbẹnusọ fún ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo èèyàn arábìnrin Fúnmiláyọ̀ Odúlámì tó náà fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ ó ní lóòótọ́ ni a ti mú arábìnrin ìyàwó olè yìí ó sì ti wà ní àgọ́ àwọn CID bákan náà tó ti wá ń tẹ̀síwájú oníṣẹ́ rí ìṣẹ̀lẹ̀ ọ̀hún gangan òun náà ni wọ́n ní ó ṣẹlẹ̀ nígbà tí wọ́n ní arábìnrin ti ṣe bẹ́ẹ̀ tí ó bímọ sí chọ́ọ̀chì rẹ̀ o àmọ́ láìsí pé ó jẹ́ nọ́ọ̀sì ó jẹ́ dókítà tó sì gbẹ̀bí rẹ̀ tí arábìnrin ọ̀hún tó sì kú ní ìfọnáfọsù nígbà tí ẹnìkan tí ó jẹ́ ìkan nínú àwọn mọ̀lẹ́bí arábìnrin tó gbèrú jẹ lọ́wọ́ ẹbọra yìí tí ó máa tẹ̀ sọ́wọ́ wájú tí ó máa sọ̀rọ̀ onídàkọ̀ ẹjẹ́ ń sọ̀rọ̀ ẹjẹ́ ń wí tèmi o oníṣẹ́ rí ìṣẹ̀lẹ̀ ọ̀hún òun gangan náà ni wọ́n ní ó ṣẹlẹ̀ wípé arábìnrin tó ṣe bẹ́ẹ̀ tí ó ṣaláìsí yìí wọ́n ní òun náà ni wọ́n ní nígbà tí ó dé chọ́ọ̀chì ọ̀hún tí ọjọ́ ìbímọ rẹ̀ tí ó sì ti pé náà ni ìyàwó ilé bá gbẹ̀bí fún un ẹni ìyàwó ilé ọ̀hún náà ni wọ́n ní kò ṣe máa gbẹ̀bí fún àwọn èèyàn a lè pè ní ìyá gbẹ̀bí o ó wá ń tẹ̀síwájú pé nígbà tí àwọn gbọ́ pé ìyàwó rẹ̀ ó ti bímọ ó sì wà ní chọ́ọ̀chì ni àwọn bá ta kọ́sọ́ o ni àwọn bá gba chọ́ọ̀chì ọ̀hún lọ nígbà tí àwọn dé chọ́ọ̀chì wọ́n sọ fún àwọn pé ìyàwó ilé bá pa pé ẹ wò omi dànù àmọ́ agbè òfò agbè dúdú kakaraka oṣù bẹ́ẹ̀ ọfà kándù dání ọwọ́ ń tẹ̀síwájú pé ìyàwó lè sọ pé ọmọ tí ìyàwó rẹ̀ bí ó ti jáde kúrò láyé lẹ́sẹ̀kẹsẹ̀ tó bí sáyé o nígbà náà ni ọmọ ọ̀hún lọ jáde kúrò láyé o nígbà tó wá ń tẹ̀síwájú ní bàbá wọn bá ṣe pé abàtọ̀ ṣebí omi ló dànù
àgbẹ̀ òfò ǹjẹ́ kóun ṣe bẹ́ẹ̀ kóun ó wọlé wọn ní bó ti ṣe wọlé báyìí inú àgbàrá ẹ̀jẹ̀ òun ló bá ìyàwó rẹ̀ lágbádá tí ṣe bẹ́ẹ̀ tí ẹ̀jẹ̀ ń jáde pùpùpùpù lójú ara rẹ̀ nígbà tó wá ń tẹ̀ síwájú wọn ní ṣe náà ni àwọn bá gbé ìyàwó ọ̀hún o làwọn bá gbé lọ sí ọsibítà gangan o nígbà tí àwọn ṣe bẹ́ẹ̀ tí àwọn máa gbé kiri ọsibítà wọn ní ọsibítù mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n kọ ìyàwó yìí o àwọn gbà táwọn gbé dé ọsibítà gbogbo nìṣe tí ó wà ní ìlú Àkúrẹ́ o wọ́n ní ẹ wò ó nígbà táwọn ó débẹ̀ o wọ́n ní báwọn ti ṣe ń gbé nílẹ̀ báyìí òun náà ni arábìnrin ọ̀hún ló jáde kúrò láyé o tó wọ́n ní nígbà tí arábìnrin ọ̀hún sì ti ṣe bó ti ṣe ọ̀hún ní màá bọ́ ọmọ fúnra rẹ̀ bá ní ǹjẹ́ kóun ṣe lọ gbé òkú ọmọ tuntun eléyìí tó wà ní ọ̀dọ̀ ìyàwó olè o àmọ́ nígbà tí ọmọ wọnú yàrá tí ó wọlé wọ́n ní ẹ wò ó ìyàrá tí wọ́n ti ń gbẹ̀bí ńṣe ló dàbí yàrá tí wọ́n ń dalẹ̀ sí bí orí àkìtàn nígbà tó wá ń tẹ̀síwájú wọn ní inú ìlú bí bàbá ọlọ́mọ ló bá fi ọ̀rọ̀ tó àwọn ikọ̀ àwọn agbófinró létí o wọ́n ní ní báyìí ìyàwó olè wọ́n ti wà ní ọ̀dọ̀ àwọn agbófinró láti mọ̀lé ọlọ́pàá eléyìí tó wà wọ́n sì ní ìgbẹ́jọ́ ìwádìí ọ̀ǹtẹ̀ sí ọwọ́ iwájú ní ìpínlẹ̀ Ondo nílùú Àkúrẹ́. ẹ wò ó mo balẹ̀ sólú ìlú wa nílùú Àbújá lọ́dọ̀ President Bọ́lá Ahmed Tinubu náà ni mo wà o wọ́n ní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà o èyí ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ni ó ti bẹ̀rẹ̀ sí ní kọrin o kí gangan lóni tí bàbá ń kọ o bàbá ń kọrin fún Òpébòlò wọ́n ní ọmọ lọ́mọ yẹn o àwọn máa rí àmú orin tí yìí ní bàbá nǹkan tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ń kí ikú oríire wípé ẹ wò ó Òpébòlò yìí Senator Monday Òpébòlò àwọn kí ikú oríire o lórí pé kí ni ìdìbò gómìnà eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó wáyé ní ìpínlẹ̀ Ẹdó ọjàmọ́ lọ́wọ́ o nígbà tí Tinubu tó ń tẹ̀ síwájú oníṣẹ́ rí ẹ wò Òpébòlò tẹ́ ń wò yìí ọkùnrin takuntakun èèyàn bí Ọbaṣẹ́kì ni o nígbà tí bàbá wa máa ń sọ̀rọ̀ wọ́n ní ẹ wò Òpébòlò láì ní wéèsì àsìkò jẹ́ ń bọ́ sọ àwọn ọ̀rọ̀ bíi mélòó sórí nǹkan tí Ọbaṣẹ́kì nínú ẹgbẹ́ òṣèlú APC tó ṣe níṣẹ́ níwà tó wà nípò gómìnà ó rí pé ọdún 8 gbáko ló lò bákan náà gbogbo àwọn nǹkan eléyìí tó ṣe bẹ́ẹ̀ tí ó ṣe sí ìpínlẹ̀ Ẹdó àwọn èèyàn ò lè gbàgbé rẹ̀ nítorí ọkùnrin takuntakun ni mo fẹ́ kó wo ìpàṣẹ Ọbaṣẹ́kì kó o ṣe bí òun ti ṣe lọ́hùn nítorí pé kò bójú o ṣe ọlọ́hun o ṣe Ọbaṣẹ́kì ò bójú wà á jẹ́ nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ẹdó wọ́n ní Ọbaṣẹ́kì ò gbójú ẹgbẹ́ òṣèlú APC jẹ́ níṣẹ́ náà ló ṣe dáadáa o tí ó fi tún já mọ́ ẹni tí í ṣe Ọ̀pẹ́bòlò tó já mọ́ lọ́wọ́ o ní ìpínlẹ̀ Ẹdó nígbà tí bàbá wa ń tẹ̀síwájú bàbá wa ní sórí Ọ̀pẹ́bòlò ẹ̀mélòó ni mo pè ọ́ Ọ̀pẹ́bòlò ní bàbá ẹ̀mẹ́ta lẹ́ pè mí o mi ò fẹ́ kó o ṣe màgòmágó èèyàn gidi la mọ̀ ọ́ sí mo sì mọ̀ pé o ò lè ṣe màgòmágó nítorí ìwà rẹ̀ ìwà gidi ni o bákan náà mo fẹ́ kó o ṣe bẹ́ẹ̀ kó o wo bí Ọbaṣẹ́kì bó ṣe ṣe o nípínlẹ̀ Ẹdó mo fẹ́ kó o lọ máa gba tírénì pé bàbá bó lè ṣe léyìí tí òfin ní yíwọ́ mọ́ lọ́wọ́ o àfẹ́ kó yíwọ́ mọ́ lọ́wọ́ ẹ wo ẹgbẹ́ òṣèlú APC yóò máa léwájú o wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ni wọ́n sọ bẹ́ẹ̀ lóníbélé ń jà o ní ìpínlẹ̀ Àbújá lọ́hùn gangan ni bàbá ti láǹfààní láti sọ ọ̀rọ̀ ọ̀hún o ìròyìn tó wá jẹ́bẹ̀ tọ́jọ́ ìròyìn tí mo kà tán o wọ́n ní ẹ wò ó gómìnà ìpínlẹ̀ Ẹdó tí a lọ bá gọ́vnọ̀ tí ló ṣẹ̀ṣẹ̀ dìbò yàn èèyàn Monday Ọ̀pẹ́bòlò àti igbákejì wọn Dennis Idahosa náà ni wọ́n ti búra fún o lánàá òde yìí o ní ìlú Benin àwọn ń tẹ̀síwájú wọn níṣẹ́ rí oríire ọ̀hún ló ṣe bẹ́ẹ̀ òun náà lọ wáyé o ní oṣù tó lọ lọ́hùn nínú ọjọ́ 21 oṣù lọ náà ni wọ́n dìbò yàn Ọ̀pẹ́bòlò tí ó ṣe bẹ́ẹ̀ tí wọ́n sì búra fún un ní àná òde yìí o wọ́n ní bí èrò ti ṣe lọ èrò lọ lápò ọ̀tún èrò lọ lápò òsì ọmọbìnrin rẹ̀ méjì náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n tẹ̀lé bàbá wọn Ọ̀pẹ́bòlò dé ibi tí wọ́n ti búra fún wọn ó ní dédé aago kan ọ̀sán òun náà ni onídàájọ́ àgbà ní ìpínlẹ̀ Benin gangan nílùú Benin èyí Justice Daniel Okongbowa òun náà ni wọ́n ní ẹ wò ó níṣẹ́ náà ni ó búra fún wọn o wọ́n ní Idahosa yẹn ẹni tí ó jẹ́ igbákejì gómìnà náà ni wọ́n ní ìyàwó tiẹ̀ ló ti bẹ́ẹ̀ ló tiẹ̀ tẹ̀lé òun wá gangan o wọ́n ní nígbà tí bàbá máa sọ̀rọ̀ gómìnà tí àrọ̀bà tí ìlú ṣẹ̀ṣẹ̀ dìbò yàn
ọ̀gá wa tuwálé ọwọ́ méjì fẹ́yàn kan nígbà tó bá bọ́ ọmọ sọ̀rọ̀ náà ni Ọ̀pẹ́bọlú ní ṣẹ́ẹ̀rí nípínlẹ̀ Ẹdó tá a wà yìí mo fẹ́ jẹ́ kí nǹkan márùn-ún ó dayé lójú bọ́ọ̀bọ̀ọ̀bọ̀ eléyìí tí ò ní sí mímì ṣẹ́ẹ̀rí bí mo ṣe ṣe wà yìí ìṣàkóso gómìnà tèmi yọ yàtọ̀ sí táwọn tó kù nítorí wípé ètò ààbò afẹ́mu lọ́kùnkúndùn ogun wọn jí wa gbé lọ́tún wọn jí wọn gbé lọ́sì àfẹ́ kó wáyé mọ́ ò ní ìpínlẹ̀ Ẹdó afẹ́jẹ́ kí ètò ààbò kó ṣe bẹ́ẹ̀ kó lóòrè àwọn ń tẹ̀síwájú ṣe rí àwọn iléeṣẹ́ ńláńlá afẹ́ kó ṣe bẹ́ẹ̀ kó tún pọ̀ ní ìpínlẹ̀ Ẹdó kí ó pọ̀ ká mọ̀ ṣe bẹ́ẹ̀ kan tiẹ̀ máa bẹ ìlú tiwa náà wò wípé bó ló ṣe dàbí ètè kò sí o àwọn ń tẹ̀síwájú bákan náà lórí títí ètò ààbò èyí ò ti ètò ìlera afẹ́ kó náà ṣe bẹ́ẹ̀ kó tún gbòòrì bákan náà afẹ́ jẹ́ kí oúnjẹ kọ́pọ̀ bìbà ní ìpínlẹ̀ Ẹdó bákan náà ní ètò ẹ̀kọ́ àwọn nǹkan márùn-ún tí mo fẹ́ ṣe bẹ́ẹ̀ tí mo fẹ́ gbé tí mo fẹ́ jẹ́ kí ìṣèjọba mi kó mú lọ́kùnkúndùn eyín Ọ̀pẹ́bọlú gẹ́gẹ́ ló sọ bẹ́ẹ̀ o wọ́n ń tẹ̀síwájú oníṣẹ́ rí ogun wàhálà sùrùtù ọ̀sẹ̀ bẹ̀lẹ̀ nípínlẹ̀ Ẹdó pẹ̀lú àwa àti àwọn ọ̀daràn nígbà tí Ọ̀pẹ́bọlú tí wọ́n máa ń sọ̀rọ̀ oníṣẹ́ rí àwọn náà wọ́n láwọn ò ní ṣe bẹ́ẹ̀ àwọn ò ní gbà láàbọ̀ àwa náà ò sì ní wọn kun ọwọ́ wa báyìí òun láàfin ṣe bẹ́ẹ̀ òun láàfin mú gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan ṣe rí lórí táwọn ọ̀daràn ọ̀hún kò ní sí yàrá fún wọn o gbogbo pátápátá náà ni a ṣe bẹ́ẹ̀ òun lákòólẹ̀ fún díẹ̀ yìí ẹ̀yin èèyàn mi ẹ lọ́ọ́ fọkàn balẹ̀ àní dàyé o nítorí pé èmi àti igbákejì mi èyí o Honourable Dennis Idahosa àjọ ṣiṣẹ́ takuntakun a sì ní ṣe bẹ́ẹ̀ àdé jẹjú yín rárá o ṣe é rí àwọn ọ̀daràn yìí wọ́n ti ń ṣe tipẹ́ àwọn ajínigbé adánilọ́nà alọ́kólóńkígbe ìgárá ọlọ́ṣà òdálé onílé sọ́tì ẹ̀ lẹ́yìn wọ́n ní ṣe é rí wọ́n ti ń ṣe tipẹ́ o ṣùgbọ́n lákòókò tá a wà yìí kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ ẹ̀ o àsìkò yóò ro òun náà ni Ọ̀pẹ́bọlú òun náà ni sọ pé kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ kó tọwọ́ ọmọ rẹ̀ bá sọ o nítorí pé omi tuntun ti rú báyìí ẹja tuntun ti wọnú rẹ̀ báwọn bá gbọ́ pé ọ̀daràn kan gbé múmbì kan àwọn ò gé imú rẹ̀ lọ́ní o Ìdáhọ̀sá sọ̀rọ̀ àti ẹni tí ń ṣe gómìnà gangan Ọ̀pẹ́bọlú ní ìpínlẹ̀ Ẹdó ilẹ̀ kún àwọn kémi ò ṣe bẹ́ẹ̀ kí mu wá lónìí bí lè ń já. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ mo ṣe bẹ́ẹ̀ rí ìròyìn eléyìí lójú ìròyìn Vanguard o ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà náà ni wọ́n ti wà nínú ìbẹ̀rùbojo látàrí pé bí àwọn òṣìṣẹ́ bí wọ́n ṣe da iṣẹ́ sílẹ̀ ní December 1 ọjọ́ kìíní nínú oṣù tó ń bọ̀ o àwọn ń tẹ̀síwájú pé lóòótọ́ náà ni ó ní ààrẹ Tinubu ti bu ọwọ́ lu pé kí wọ́n máa sanwó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ èyí 70,000 naira fún àwọn òṣìṣẹ́ o ṣùgbọ́n wọ́n ní àwọn ìpínlẹ̀ kan kọ́ tí kún o tí wọn ò tí ì san wọn lára àwọn ìpínlẹ̀ náà láti rí ìpínlẹ̀ Edo Anambra Adamawa ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Delta ìpínlẹ̀ Mbọ̀yì ìpínlẹ̀ Abia ìpínlẹ̀ Kebbi bákan náà ìpínlẹ̀ Kogi Borno ìpínlẹ̀ Gombe bákan náà ní ìpínlẹ̀ Jigawa o wọ́n ní ṣe é rí ní ìpínlẹ̀ Anambra wọ́n rí àwọn náà wọ́n ti ṣàdéhùn wípé àwọn ó ṣe bẹ́ẹ̀ àwọn máa san owó ọ̀hún ṣùgbọ́n ẹ wò ó wọ́n ní 40,000 naira náà ni wọ́n fi kún owó ọ̀hún gangan wọ́n ń tẹ̀síwájú wípé ṣe é rí bákan náà ni àwọn ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Ondo ìpínlẹ̀ Bayelsa ìpínlẹ̀ Kano ìpínlẹ̀ Niger àti ìpínlẹ̀ Kaduna wọ́n ní àwọn èèyàn wọ́n ti ṣàdéhùn pé àwọn máa san owó oṣù òṣìṣẹ́ tó ṣe bẹ́ẹ̀ tó kéré jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà bákan náà ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Cross Rivers ìpínlẹ̀ Akwa Ibom Enugu àti ìpínlẹ̀ Imo wọ́n ní àwọn òsì ẹ̀dí sàn kankan rárá nípa títí ọ̀hún wọ́n ní lára wọn ìpínlẹ̀ tó fẹ́ fi ara pẹ́ àwọn ìpínlẹ̀ ọ̀hún nàìjíríà ìpínlẹ̀ Èkìtì ìpínlẹ̀ Sokoto Benue Bauchi ìpínlẹ̀ Plateau ìpínlẹ̀ Zamfara ìpínlẹ̀ Nasarawa ìpínlẹ̀ Taraba Yobe àti ìpínlẹ̀ Katsina wọ́n ní àwọn yóò tiẹ̀ sọ̀rọ̀ wọ́n dúró wàm ní o wọ́n wí nǹkankan bákan náà ní ìpínlẹ̀ Ondo wọ́n ní gómìnà ìpínlẹ̀ Ondo ti sọ pé òun ó san owó ti ṣe bẹ́ẹ̀ tí ó tó 73,000 owó tó ju owó oṣù ṣe tí ààrẹ Tinubu tó buwọ́lù lọ wọ́n ní òun ọ̀sán wọ́n ní gómìnà Lucky Ayédàtiwa náà ni ó fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ ní ọ̀sẹ̀lẹ̀ yìí tá a ṣe bẹ́ẹ̀ tí a wà yìí o ní ìpínlẹ̀ Àkúrẹ́ nílùú Àkúrẹ́ lọ́hùn ní ìpínlẹ̀ Ondo ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ Alasoye ló kọ tèmi. ká kí gbogbo ẹ̀yin tẹ́tí láǹfààní láti wà lójú òpó títí Facebook wa
ẹ ṣeun púpọ̀ ẹ lè máa láǹfààní láti wò wá lórí títí Facebook at Alujo FM, lórí TikTok Alujo FM, lórí Instagram Alujo FM, bákan náà wà ní orí YouTube Alujo FM. bẹ́ẹ̀ ṣe wá ń wòwọ́ ọ̀hún o ẹ bá ní share kíní ọ̀hún, ẹ bá ní share rẹ̀ lógúnlógún, ẹ bá ní share rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n. bákan náà ẹ má gbàgbé ẹ gbé polówó ọjà yín wá síkànnì káwọ́ fi tiwa ká fi gbé titi yín lárugẹ jẹ́ káyé mọ tó ń tà má dé mọ́lé n tá à ń jẹ kọ́ là ń tà kì í ṣe òwe ọmọ onígàárí bó ti ṣe ń jẹ́ náà ni bàbá ọmọ ṣe kíni o ní ọmọ wọn sí ẹnu díẹ̀díẹ̀ o. ẹ wò ó kí ó dùn kópẹ́ o ṣókí báyìí náà ni ọbẹ̀ oge o káàkiri gbogbo ẹ̀yin olólùfẹ́ títí ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí o. ẹ wò ó stroke kò ní gbá ọwọ́ yín mú, bákan náà ni stroke ò ní gbá ojú yín náà, ojú yín kò ní relé o láṣẹ aláwòrán bí títí ọ̀la tẹ́tẹ́ máa pàdé mi lórí àkọ̀tun ìròyìn ojúmọ́ o. Alasoye ló kọ̀ tèmi. bákan náà ẹ má gbàgbé láti ṣe bẹ́ẹ̀ bá mi pàdé ní dédé aago kan sí aago 2 ọ̀sán, bákan náà ní dédé aago 4 ààbọ̀ sí aago 5 ààbọ̀ ọ̀sán lórí àkọ́tún ètò lágbo òṣèré. ẹ tún gbọ́ wọn níwọ̀n ìta mú wá fún yín ní ọ̀sẹ̀ tòní. ǹjẹ́ mo lọ wá o, mo ń bọ̀ wá, mo ń dágbére lórí ètò ni o, n ò dágbére láyé o, ẹ yáṣẹ́.